lórí oríṣiríṣi awuyewuye àti ẹ̀sùn táwọn èèyàn fi máa ń kan gbajúgbajà àgbà olórin fújì ni tó jẹ́ máyégún ilẹ̀ yorùbá tó jẹ́ olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ ìjẹ̀bú tó tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ èkó ìyún alhaji wasiu ayinde ọmọgbọ́láhàn anífowóṣe marshal ẹni tí ó gba ìmọ̀ sí King1 the ultimate. Bàbá náà ti sọ̀rọ̀ ó ti fèsì o lórí àwọn ẹ̀sùn burúkú tí àwọn èèyàn máa fi ń kàn án tó sì ti jẹ́ kó di mọ̀ wípé òun ráyè ò ṣe ń tòun o, àwọn nǹkan tí òun rán àwọn nǹkan tóun ṣe ó pọ̀ kọjá kóun wá máa ráyè gbogbo nǹkan tí àwọn èèyàn tó ń sọ nípa òun. Bí ẹ bá ń fi ara balẹ̀ tí ẹ fi ń bá ìtàn ìgbésí ayé Wasiu Ayinde King Wasiu Ayinde Marshal tí ó ń jẹ́ Kwa1 tó tún wá ti di K1 the ultimate báyìí, oríṣiríṣi awuyewuye ni àwọn èèyàn náà máa ń gbé kiri nípa ẹ̀. Ara àwọn awuyewuye tó gbajúmọ̀ jù ni wípé bàbá náà ó ní ìgbéraga àti pé ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di olórí àti aṣíwájú fún gbogbo àwọn olórin fújì pàápàá lásìkò tí alhaji Kollington Ayinla Ìlọrí ẹni tí ó gba ìmọ̀ sí Kollington tí ó wà láyé. Yàtọ̀ sí eléyìí, lára àwọn ẹ̀sùn tó tún máa fi ń kan Wasiu Ayinde òun ni pé ó fẹ́ràn tẹ́tẹ́ títà. Wọ́n ní gbogbo owó tí Wasiu Ayinde bá rí láyé ẹ̀ tẹ́tẹ́ ló máa fi ń ta. Kódà wọ́n jẹ́ kó di mọ̀ pé lọ́dún díẹ̀ sẹ́yìn òbítíbitì owó tó jẹ́ àìmọye mílíọ̀nù náírà ni Wasiu Ayinde ló lọ dà sórí tẹ́tẹ́ tí ó sì pàdánù owó náà. Bẹ́ẹ̀ làwọn tó máa ń gbé ìròyìn kiri nípa alhaji Wasiu Ayinde ni wọ́n jẹ́ kó di mọ̀ wípé ohun ìdí tí ò fi jẹ́ kó máa gbé ọwọ́ ẹ̀ òun ni tẹ́tẹ́ tó fẹ́ràn kó máa ta, tó sì jẹ́ pé pẹ̀lú gbogbo ìròyìn ẹlẹ́jẹ̀ àtàwọn míì yìí tó máa ń gbé kiri ń pa Wasiu Ayinde bó ṣe máa ń jẹ́ ìrìnà tó, bàbá náà kì í sọ̀rọ̀ kì í fún wọn lésì ó sì máa ń wò wọ́n níran ni. Ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni Wasiu Ayinde ló máa sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kàn yìí níbi ayẹyẹ ìwúyè ọba ìsọlọ̀ ní ìpínlẹ̀ èkó. Òun ni Wasiu Ayinde ló sì ti sọ̀rọ̀ yìí. Kódà ńgbà tó ń kọrin ni Wasiu Ayinde ló fèsì lórí àwọn ẹ̀sùn burúkú tó fi ń kàn yìí fún ìgbà àkọ́kọ́. Lásìkò tó ń kọrin, Wasiu Ayinde òun ni wọ́n lòun ń ta tẹ́tẹ́ àti pé tẹ́tẹ́ sì ò jẹ́ kí òun ní owó lọ́wọ́. Ó ní kí wọ́n máa gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ oníṣòwò tóun ò ráyè oníkàwòrú èkó tóun wá yìí ó láti bí ọjọ́ mẹ́rin lòun ti kúrò nílé tóun káàkiri. Òun lọ sí ìlú Ṣakí, òun lọ sí ìlú Ìbàdàn, òun lọ sí ìlú Ọ̀gbàgbá, òun tún gbabẹ̀ wá sí Èkó láti wá kọrin ní Ìsọ̀lọ̀. Òun yóò tún kúrò níbẹ̀ gba agbègbè Ọ̀jọ́ lọ́nà Bàdágìrì lọ. Oníṣe òun tí iṣẹ́ wá pọ̀ lọ́wọ́ òun tó bẹ́ẹ̀ lòun yóò máa ráyè láti máa fèsì tàbí ráyè tẹ́tẹ́. Kódà ó jẹ́ kó dì í mọ̀ pé láti àsìkò yìí lọ di ìparí ọdún yìí kò sọ́jọ́ kan báyìí tí wọ́n gbé eré fóun. Ó ní àsìkò tóun yóò ní láti sinmi ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹtọ ọdún tó ń bọ̀ fún ayẹyẹ ọjọ́ bí òun. Ó ní lẹ́yìn eléyìí àwọn èèyàn tó ti sanwó eré sílẹ̀ kọjá ọdún kan fóun. Ó ní ṣé òun tóun wá ráyè tíṣẹ́ dí òun lójú yìí lẹ́yìn òun yóò wá máa ráyè gbogbo ìranù táwọn èèyàn sọ ń pa òun tó sì ní òun ráyè o, iṣẹ́ pọ̀ lọ́wọ́ òun bẹ́ẹ̀ ni òun wọlé gidigidi sóun lọ́wọ́.